ẹni olúwa ṣe lóore mo ló yẹ kọ́yà kó ṣọpẹ́ òní lọ́jọ́ bí rẹ̀ ọmọọba adégbóyèga ṣónókì ọkọ olórí ọládùnní mo ní gbogbo 7th of August lọ́jọ́jọ́ tiẹ̀ ó ti wá ṣọdún ti 2020 yìí náà ó ṣe mí nínú ọ̀làǹlà ikú balẹ̀ ọ̀rọ̀ adégbóyèga o mo ní bí àbápọ̀rí akọni àfidàlálẹ̀ gàràgà ńlẹ́ o ọmọ aládé ọdọọdún ní ìṣàpẹ̀rúwé ọdún òní yọ kí pèrègùn má sọ tútù wáyé ọdọọdún làwọn máa rí ọ torí ọdọọdún lẹ́wàá wà ọlọ́jọ́ ìbí ò gbogbo èso tẹ́lẹ̀dùn àbùn ọ ló máa bá ọ kalẹ̀ ò ní fojú sunkún ọmọ bẹ́ẹ̀ ló ní fẹ̀yìntì sunkún ọmọ lọ́lá Elédùà orí adé ò ṣe bí ìpínlẹ̀ Ògùn ni wọ́n ti wá ọmọ ìlú Ṣàgámù ni wọ́n ń ṣe ìwọ lọ́mọ Ugẹ̀ aláṣẹ làádán ọmọọba Kóyèlú ní Ìtú Ṣàgámù ọmọ wọn ní Ìtú Ṣùkù ọmọ Òjògèrè tí ń dalẹ̀ kẹrù ọmọọba Ṣónókì Àràbà ọmọ ẹfún lọ́wọ́ ọmọ mẹ́múmẹ́mú máa fún wín ọmọ kẹnugbó kẹrù ó bára ọ̀nà ọmọ Sẹ́ríkì àdínì mo ní o ti ṣọdún èyí náà ó ṣe mí tẹ̀bí tará tójúlùmọ̀ Basirat Adékúnlé Afèdègbàwúrà lèmi ń jẹ́ aya rẹ̀ olólùfẹ́ rẹ̀ olórí Ọládùnní aya Ṣónókì ló ní kí n kí ẹ fàyẹyẹ ọjọ́ òní ó ní wàá tẹ̀lé ìpẹ́ o àṣeyí ṣàmọ́dún o ọdún yìí ò ní jáṣe mọ́ lọ́lá Elédùà.